Aládé sọjọ́ bí o, Aládé aṣọdún ayọ̀, àrídùnnú rẹ̀ kó má dìbàjẹ́ o, ọlọ́jọ́ bí o. Àmúká lálàdé o, bá mi kí Mubarak, ọmọ Bello èyí Táyọ̀, ọmọ Sádíkù Ànúrà, ọmọ Agbolo Ajé lálàdé o, ọmọ òjì lórúkọ bẹ̀bẹ̀. Ikú má pa ọkọ̀ má ṣẹlẹ̀ yá, àwọn àbúrò àtẹ̀gbọ́n aya rẹ̀, àwọn lọ́ní kó má jáwá tí kó má rìn sọ́nù. Ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún lọ. Bá mi pè é kó wọ Mubarak Aládé múrìnbà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ yìí táyà rẹ̀ délé jẹ́. Ọmọ Bello yìí táyà rẹ̀ kìnnà mi dáadáa. Ọmọ Sádíkù Ànúrà mo ní ọmọ agbóhùn àrùn Mubarak Bello. Aládé mọ̀ pé òní sọ́kún alálàdé òní sẹ́kún ọmọ. Ìwọ náà bàbá Ismail Bello, bàbá Nísì Bello, bàbá Hassan Bello, bàbá Imran Bello, mi bàbá Noah Bello mi dáadáa. Mi bá wọn rẹ̀ ní kó sámá ẹ̀yẹ́ láàrin olórí ọmọ ìwọ̀n sí. Aládé ọkọ̀ àbújá tó wà ní kẹ́wọ̀n kó máa dání kọjọkọ ní ẹ̀rọ. Mo pé ààrẹ ṣe máa lé ní àwọn àbúrò aya rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ ni wọ́n ní wá kí ọkọ ọdún. Maisara ó ní máa lò wọ́n lọ́gbọ̀ ẹnu. Fauziati ó ní máa kẹ́ ọ dáadáa. Ziyadati ń kọ́ ọpẹ́ máa lò wọ́n lọ́gbọ̀ ẹnu. Ibrahim gbogbo wọn ni wọ́n pè wá kí ọkọ ọdún. Wọ́n pa kéré àgbáyé dákun bá wa kọ́pa wa àná wa dáadáa. Olórí ìrẹ̀lẹ̀ ìrẹ́jẹ́ lọ́dọ̀ wọn dá wa. Wọ́n pé kámẹ́rà òun kó pẹ́ wọ́n kò ní rẹ̀lẹ̀ òde máa ga. Wọ́n tún wá ní àbọ̀ délé àwọn bàbá rẹ̀. Ọkọ̀ ní káde bùjá tó rìn ń bọ̀ o. Aya rẹ̀ kọ́ sí ń bẹ̀rẹ̀ làlàáfíà ara aya tó mọ̀ yáyẹ ọkọ̀ ẹ̀ ni. Wọ́n rí wọ́n àbọ̀ délé àwọn bàbá rẹ̀. Ńlẹ́ ọmọ Agbolo Ajé, ọmọ Agbolo Ajé ọmọ òjì lórúkọ bẹ́ẹ̀ yín lẹ́mú bẹ́ẹ̀ rìn ogun. Òṣùpá lẹ́lẹ́ ogun ẹni ọwọ́ rẹ̀ bá tọ̀ pọ́nkẹ́ bàbá wọn lọ́rẹ̀ rẹ̀ tún rẹ̀ ṣe. Ọmọ Agbolo Ajé lálàdé mi dáadáa. Agbolo Ajé ooo, Agbolo Ajé ooo, Agbolo Ajé lẹ́mọ̀ òun pé tán. Wọ́n máa ṣàgòǹgò àyè dúró bọ́ àyè bẹ̀rẹ̀ bọ́. Báwo bá bọ̀ a ò gbọ́dọ̀ lọ. Mọ̀ pé báwo bá bọ̀ a ò gbọ́dọ̀ kúrò níbẹ̀ wo. Nílé bàbá tó bá lálàdé sílẹ̀ ayé. Aládé sọ́kò wọ́n ẹnu mi lónìí lámọ̀bẹ̀ tó dùn jura wọn lọ. Aládé ọmọ ìjọba níjọ́ lórojú. Ọ̀pọ̀lọ́ ọmọ ìjọba níjọ́ lójoro. Tòtòrò níjọ́ lójoro mìnìmìnì. Mubarak Aládé ó ní rẹ̀lẹ̀ òde máa ga ni. Ó máa ma ní táwọn àbáwọn bẹnu. Ọmọ Agbolo Ajé mọ̀ òun pé wọ́n fa. Agbolo Ajé mọ̀ ìfà. Orí bá mọ̀ ìfà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀. Kò sí bó ṣe lè pọ́nlé ayé tó. Mubarak ó ní máa sáré ọmọ. Yọ̀bọ̀rọ̀. Ìwọ máa yọ̀bọ̀rọ̀ láwọn ọ̀tá rẹ̀ ni. Èrè lójú owó rí. Aládé ojú rẹ̀ ò ní rí bí ìwà táyà rẹ̀. Ọba ló sòyìn pọ̀ èso ẹni ọ̀yìn títí láéláé. Ijó àjùmọ̀jò kò ní díjó wọ nìkan lójú àgbo. Ó yá òrà ò níyàwó ọkùn láyé. Àrídùnnú rẹ̀ kò ní bí ìbànújẹ́ mọ́ lọ́wọ́. Mo pé tán bá níta ní ọkàn rèwì ládẹ́kan. Mo pọ́n lámìlẹ́kọ̀ọ́ lèmi jẹ́. Ibrahim Idris àtẹ̀rẹ̀ yẹn fẹ́. Akẹ́rẹ́ àgbáyé. Àgbọ̀n tún gbọ́ níṣẹ́ ìwé lọ́dọ̀ tí wàá ká òkú ọlọ́rọ̀ ọmọ ìyá ọ̀la.